ṣé lóòótọ́ ni pé Saheed Osupa ti mú ẹjọ́ Portable zazu lọ sọ́dọ̀ Alaafin Ọ̀yọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn? Ọ̀rọ̀ rèé o, báwo ló ṣe jẹ́ gangan, gbogbo ẹ̀ lẹ máa rí nínú fọ́nrán yìí. Àwọn nǹkan kan wá ṣẹlẹ̀ táwọn èèyàn ṣàkíyèsí, làwọn èèyàn wá ń béèrè pé tẹ́ bá wo fọ́nrán yìí dáadáa ẹ rí i pé kábíyèsí dúró, àwọn tó kù wọ́n jókòó tí wọ́n ń dọ̀wẹ́kẹ̀ tó sì jẹ́ pé láyé bàbá Aláàfin ọjọ́sí tó papòdà pé irú nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ láéláé. Àwọn èèyàn gan sọ pé bó bá jẹ́ Ọọ̀ni gan ló dúró pé àwọn tó wà ń bẹ̀ ní rí wọn pé kí wọ́n jókòó pé kí ló dé tí a pọ́n àwọn kábíyèsí wa lé mọ́ nílẹ̀ Yorùbá tó fi jẹ́ pé láyé òde òní àwọn kábíyèsí ti wá di kábíyèsí sẹrimóníà nìkan. Àwọn kan ní bóyá torí ẹ̀ gan ni Ọbásanjọ́ ṣe wọ́n bọ́ ṣe wọ́n lọ́jọ́ sí tó ní ẹ dìde ẹ jókòó ṣe é rántí débi pé àwọn kan ní pé òòṣà gan ò yan àwọn kábíyèsí mọ̀ wípé àtàbúrọ̀dù náà dẹ̀ ni gbogbo ẹ̀ ti ń wáyé báyìí, gọ́ọ̀mẹ̀ntì ló ń ṣètò gbogbo ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn, àbí ká sọ pé nítorí pé Aláàfin kábíyèsí pé àtọ̀hún ní àwọn ti wá gẹ́gẹ́ bí aráàlú òyìnbó pé bóyá torí ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ tó jẹ́ pé kò rí lè mean anything. Nǹkan táwọn èèyàn ń sọ rèé o ẹ̀yin èèyàn wa. Oríṣiríṣi náà ló ń lọ. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ gbàsgbòs tó wà láàrin Portable àti Saheed Osupa lórí ọ̀rọ̀ má lórin mi èmi mo lórin tí Portable sì ń para gidi gan lórí ayélujára. Ṣùgbọ́n àwọn èèyàn jẹ́ kó yé wa pé Òṣùpá ò tí ì ráyè tiẹ̀ o nítorí pé Òṣùpá wà lọ́dọ̀ Aláàfin lánàá. Bẹ́ẹ̀ àwọn èèyàn ti sọ pé kí Portable pé ó lọ bẹ̀bẹ̀ o pé kó lọ dọ̀bálẹ̀ kó bẹ̀bẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tá a rí nínú fọ́nrán káàkiri a rí pé ó ti ń bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ náà. Ẹ̀yin èèyàn wa, nǹkan bẹ́ẹ̀ nínú fọ́nrán yìí o. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ díẹ̀ lára nǹkan tí àwọn èèyàn sọ lórí ayélujára. Àwọn náà máa invite èrò èmi ò sílẹ̀ náà máa invite mọ́ àwọn là ń jọba. Gbogbo lẹ́bù kan ní Ifá American Canada tọ́mọ bá wà ní Canada ní ìlú. Àfẹni tí ò bá mọ̀ ló kù. Àfẹni tí ò bá mọ̀. Orí tó máa dádé ti dádé. Orí tó máa dádé ti dádé. Orí adé sùn ta. Orí adé òdẹ̀ kì í sùn ta. Tọ́mọdé ìjọba nígbà tọ́mọdéjọba lérò wa tí wọ́n ti jẹ tọ̀yọ́ ilẹ̀ Yorùbá ò tí ì lọ́ba owó adé wa mi ti dé. Kábíyèsí o. Mo wọlé forí adé àjọ máa ṣe léyìí ni. Mo ti ní mọ́tò gidigidi tó tóbi dáadáa di bàbá mi ó lè má fi wúyè bọ̀tọ̀lọ̀ mi ń bọ̀ nínú ọ̀rọ̀. Lórí ọ̀rọ̀ bí kábíyèsí ṣe dúró, bí Òṣùpá ṣe lọ rí kábíyèsí táwọn èèyàn ti rò pé bóyá ó lọ fẹjọ́ Portable sùn ní. Tribulani on behalf of Oyo sons and daughters, we appreciate your kind gesture. Ìbílẹ̀ bàbá. Salami Isabiola Easy Concept ó ní Honourable Saheed ìbílẹ̀ ìmùlẹ̀ King Dr. Saheed Osupa olúfimọ́ mi. Adémọ́lá ní ìbílẹ̀ gbogbo wọn ṣàǹsà ìbílẹ̀ àti Saheed Osupa ní mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n sì ń dùn pẹ̀lú bí wọ́n ṣe dọ̀wẹ́kẹ̀ ní iwájú kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọ̀wọ́ adé. Ẹ wò ó lágbára díẹ̀, ó lágbára. Kí lè ròyìn lórí gbogbo ohun tí ẹ rí nínú fọ́nrán pàápàá lórí ọ̀rọ̀ Portable àti Òṣùpá? Drop comment and remember to like, share and follow us. Thanks for watching. I love ìpolówó ọjà. Fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí.
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu